tí ọdún bá wá bọ́ sí ọjọ́ Jímọ̀ ó ní àwọn ẹ̀kọ́ kan tá a gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ká lè bá ṣe ọdún yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bó tẹ́ wọlé jẹ́ pé eléyìí kọ́ làkọ́kọ́ orú ẹ̀ lẹ́yìn tí mo di imam. Wọ́n wà pé ńgbà náà lọ́hùn ńgbà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn tí mo di imam mo ṣàlàyé ẹ̀ fún wa, ṣùgbọ́n ó ṣeé ṣe kárẹ́ni tí ó ti gbàgbé ìyẹn ajẹ́ kátàlá yìí yẹn ṣe. Mo wá bára mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ká ṣe ọdún Iléyá àbí ká ti ẹ̀ ṣọdún lọ́jọ́ Jímọ̀ tí ń bá kí yídì tíjọ́ mẹ́jọ yìí nísìn tí mo ṣe útúbà jọ́ mẹ́jọ òun ló máa pé 3 nínú ìṣẹ̀mí mi. Alhamdulillah, bá tí mo jẹ́ ìmáàmù l'Abẹ́òkúta ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan, lẹ́yìn tí mo di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan, ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ là ń retí níjọ́ mẹ́jọ yìí. Ọlọ́run kó má ṣe jẹ́ ó bẹ́ mẹ́wàá. Ẹ̀rẹ́ lè tí mo sọ yìí, ìmáàmù míì tí ó fi parí ìmáàmù rẹ̀ ó lè má ṣẹlẹ̀ sí lẹ́ẹ̀kan. Tọ́lọ́run bá wá ní kéèyàn rí irú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, àánú Ọlọ́run. Nínú tí Ànábì Muhammad sallam tó sọ fún ọ̀hún ni wípé tí ọdún méjì bá papọ̀ mọ́ra wọn, ọdún méjì tó bá wápọ̀ lẹ́ẹ̀kan náà, nínú hadith Ànábì ní innahu qad istama'a lakum fi yawmikum hadha 'idan. Bó ṣe ṣẹlẹ̀ bá ṣe ń retí ẹ̀ níjọ́ mẹ́jọ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣẹlẹ̀ lójú ayé Ànábì. Ànábì wá àdírẹ́sì àwọn sàhábà wípé ṣẹ́rí lónìí yìí ọdún méjì ti papọ̀ mọ́ra wọn, ọdún àwẹ̀, ọdún Iléyá àti ìrun Jímọ̀ tàbẹ́ kí ọdún ní méjèèjì. Faman ahabba min ahli al-aliya an yantadhira al-jumu'a falyantadhirha. Àwọn tí wọ́n bá wá láti ìlú tó jìnnà nú yín tó bá wù wọ́n láti dúró kí Jímọ̀ kí wọ́n dúró. Wa man ahabba an yarji' falyarji'. Ẹni bá sì fẹ́ padà sí ìlú ẹ̀ tó ti wá kó padà kó má wulẹ̀ sọ pé òun ó dúró kí Jímọ̀ faqad adhintu lahu. Ànábì sọ pé ẹni tó bá rí bẹ́ẹ̀ èmi Ànábì yọ̀ǹda fún. Ẹ jẹ́ n kí àdìsí kí n tó ṣàlàyé ẹ̀. Nínú àdìsí míì Ànábì ní qad istama'a fi yawmikum 'idan. Ànábì ní lé níyì ọdún méjì tó ti papọ̀, ọdún tá ń ṣe àti yawmul jumu'ah. Ànábì wá sọ yí pé faman sha'a ajza'a minal jumu'ah wa inna mujammi'un. Ẹni tí ó bá wù láti kí ìrun Jímọ̀ ó kí, ṣùgbọ́n àwa ń ti wa àwọ̀ òkì. Ẹ wá jẹ́ kí n sọ àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ fún wa. Alákọ̀ọ́kọ́ ni wípé àwọn míì a máa travel wá kí ìrun Eid nílùú míì, gẹ́gẹ́ bí ó ṣe já sí wípé ìjọ Jímọ̀ wà yìí níbi ìnísìn oríṣiríṣi ìlú làwọn èèyàn ti máa ń wá. Àwọn èèyàn ń wá bí ìwá kí Jímọ̀ láti Èjìgbò, láti Ìlọrin, láti Ìbàdàn, látọ̀yọ́, láti Èkó, kódà àwọn èèyàn máa wá as far as Àbújá láti wá kí Jímọ̀ lọ́dọ̀ wa ń bí. Now Ànábì wá ń sọ pé àwọn tí wọ́n bá wá láti ibi tó jìnnà láti wá kí Eid níbì kan, ó lè díjọ́ ọdún ní ìsìn kára àwọn èèyàn kí wọ́n wá láti Òkò kan wá kí Eid l'Ógbómọ̀ṣọ́, kan wá láti Tewúre, kan wá láti Orílẹ̀ Ègbọ́n, kan wá láti Ọ̀támọ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn wá kí Jímọ̀ l'Ógbómọ̀ṣọ́. Àkọ́kọ́ gbogbo àwọn tán bá bára wọn nírú kátígórì yẹn ṣe mọ̀ pé n tó máa wà lẹ́mìí wọn ni pé ẹ jẹ́ kí Eid tá bẹ́ kí ká padà sí ìlú wa, ká padà sórílẹ̀ Ègbọ́n, ká padà sọ́tàmọ́kùn, ká padà sí Òkò, ká padà síbi tá a ti wá láti lọ gúnran ká máa ṣọdún lọ. Ànábì sọ pé àwọn tí wọ́n bá bára wọn nírú ipò yẹn tó bá wù wọ́n láti máa lọ lé kí wọ́n padà kí wọ́n máa lọ lé wọn, kán máa lọ lú wọn, kán lọ máa ṣọdún. Tó bá sì wù wọ́n láti dúró pé ẹ jẹ́ n tún dúró kí n dúró kí Jímọ̀ lẹ́yìn bàbá imam, tó bá wù láti ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Òun ni choice yẹn wà lọ́wọ́ ẹ̀, ní tó bá wù ló lè ṣe. Ìyẹn nìyẹn bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, àwa táwa wá ṣe pé ìlú wa gan la wà, àwa táwa wà l'Ógbómọ̀ṣọ́ tí àwa fẹ́ lọ Eid tá a dẹ̀ fẹ́ kí Jímọ̀, kí ni ìdájọ́ tiwa? A lọ sí Eid lọ kí Eid. Bàbá wa kí Eid yẹn tán, tó bá wù àwa náà a lè padà wá kí Jímọ̀, tó bá sì wù wá a lè má wá.
jímọ̀ ọjọ́ yẹn kò pọn dandan tá a bá ti kúrò ní Eid a lè darí lọ lé ká lọ gúnran ká sì máa ṣọdún wa lọ, a sì lè padà wá láti wá kí ìrun júmà. So ó di méjì. Ẹlẹ́kẹta, gbogbo àwa táwa ò bá wá láti wá kí júmà, gbogbo yejú àwa yẹn ó dọ̀ràn yàn fún wa ká kí ìrun zúùrì wa nílé, a sì kí tí ó pé, a kí rákà mẹ́rin wa yóò pé, ìtorí pé zúùrì làwa fẹ́ kí, a kí ìrun jímọ̀, zúùrì làwa fẹ́ kí. Lẹ́yìn náà, ibi tí ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn àfáà lórí ìyẹn ni wípé nígbà tó ṣe pásìkò jímọ̀ náà lákú fẹ́ kí zúùrì ládùúgbò wa, ṣàwọn pé àsìkò tá a bá fẹ́ gbèrún nàró náà ni wọ́n á fẹ́ kí zúùrì láwọn àdúgbò tí wọ́n ti fẹ́ kí. Àwọn àfáà ṣe ìyapa ẹnu lórí pé ṣé kí wọ́n pèrún tàbí kí wọ́n má pèrún. Àwọn àfáà mi ni àgbà tó jẹ́ pé òfin náà ni tẹ́lẹ̀ pé ká pèrún ní mọ́sálásí ká tó kí wọ́n pè. Àwọn kan sọ pé rárá, ká fi pọ́n sọ̀látùl júmà, ká fi pọ́n ilé, kán má wulẹ̀ pèrún, kí wọ́n kàn ṣe ìkọ́mọ̀ ni. Torí ẹ̀ tó bá ráwọn kan tí wọ́n pèrún, má bá wọn jà, tó bá sì ráwọn kan tí wọ́n pèrún, má bá wọn jà, fi wọ́n lẹ̀. Àgbọ́yé kálukú ló yàtọ̀tọ̀ síra wọn. Ọlọ́run má ṣe fún alágbọ́yé. Now, ìrun méjèèjì níjọ́ yẹn ẹnìkan ṣo péré ló sọ̀rọ̀ yàn fún tí ó gbọ́dọ̀ má kí. Ẹnìkan àti Eid o àti júmà o, ọ̀ranyàn ni fẹ́ni tó bá jẹ́ ìmáàmù láti kí. Ìmáàmù nìkan ló sọ̀rọ̀ yàn fún. Ìmáàmù ó kí Eid, a ṣe útúbà fún wa, a tún wá sí jímà, a wá ṣe útúbà fún wa. Ṣé mọ̀ pé bí ìmáàmù náà bá lóhun ọ̀wá, kò sáà ní mọ̀ bóyá ẹnìkan kan ò ní wá. Tó bá ṣe pa àjọ àgírí ní sí pé ẹnìkan kan ò ní wá jímà tó ń bọ̀ o, ìmáàmù náà ó jókòó. Ṣùgbọ́n a lè àgírí láyé. Torí báwa tá a ti wà mọ́sálásí ìsìn tá a bá gbọ́, ẹlòmí ò sí mọ́sálásí òun ní gbọ́ tó rárá wọn tí wọ́n wà. Torí bẹ́ẹ̀ ìmáàmù ó wá jímọ̀ ní tiẹ̀.